بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. Allah agbẹ́jọ́ fún ọlọ́run. Allahu Akbar. Ayé olúwa lógo. Allahu Akbar. Ọlọ́run àti ìjọba aláwọ̀ Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run jọba ọlọ́run láti láti máa ń lẹ́nu ìgboro Màdínà. Àmín. Àwọn òbí tí wọ́n bí wá sáyé. Àwọn tó wà láyé nù ọlọ́wọ́ akẹ́wọ́n ní kẹtàyé. Àmín. Àwọn ọ̀gá fún àwọn tí ó wáṣẹ́ nínú wa gbogbo àwọn tí wọ́n bá ọlọ́pàá ọlọ́pàá méjì ní ìwà ìwà lórí ọlọ́pàá máa sọ ọmọ ẹlẹ́sọ̀ rẹ̀ o. Ọlọ́pàá ti jẹ́ ọlọ́run ìyàwó àjíjẹ́ ìgbúra ìyàwó àti tí wọ́n kó gbogbo wa jọ lórí tí a ń ṣe ìdí ẹgbẹ́ fún wọn ọlọ́wọ́ láti àti látàrí níbi ìjókòó yìí ọlọ́mọdé máa ń láti ẹ̀rọ wọn. Ààrẹ Muhammad sallallahu alaihi wasallam lókè gbogbo àfá àti wọ́n wà ní ìkàlẹ̀ lápapọ̀ ó dàbí àlejò lórí tí òbí mọ̀rán wò ẹ̀dá gbogbo ìwò kí o látòrí àfáwà àgbà àgbásí àfáwà àgbà láti mú lọ ní kéwúgbèrè látòrí ọjọ́gbó àwọn bàbá wa àgbà láti àgbàjì gbogbo ìwò kí o ẹ̀dá gbogbo ẹ̀yẹ bàbá ni ó ti gbé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ó kí alájọ́ wa ní wájú àti pàṣúmà àti gbogbo àwọn òkú lápapọ̀ ẹkú àjọkú alábẹ́rẹ́ kù ọlọ́wọ́ bá ti dúró ní ẹ̀dá ọlọ́wọ́ jà tó ní èkó dúró ní gbogbo wa. Abẹ́ṣe ìdáhù Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì ní àbùkí ní lọ́sẹ̀ òwúlọ́wọ́ alá. Ànábì ní èyí ní ìyẹrú ẹrú gbọ́ èyí èèyàn tí ọlọ́wọ́ fún owó tó rọ̀ lọ́rọ̀ tó ṣàánú ẹ̀. Ó ń bàbá àbí wà nílé yìí tó wá fi ọlá àti owó lọ́wọ́ fún ẹ tó fi ṣe dáadáa fún àti bàbá rẹ̀. Ó fi gbọ́dọ̀ àwọn òbí ẹ̀mí méjèèjì ńlá káyọ̀ àyíkú nígbà náà. Aláwọ̀ lábá ìkúni onígbò wọ̀ ìjọ náà o tó bá ti lè bú wọn bá kó ti ṣe kó ti lẹ kó ti bá òbí ẹ̀yẹ. Ayé àrọ̀ fún láti gbé tó bá tó kú á tún ní ilé sí ọ̀nà náà. Arákùnrin kan wá dìde wípé agbó ẹni tó dún tó bá tí àti bàbá ẹ̀ tó ráyè tó tọ́jú wọn. Ó wá ní wàyí lábíyà fún làwọ́ wà nìdá lè ṣe dùnìyà. Agbátẹni tó níyà àti bàbá láyé tó sì bá wọn láyé tó sì lè ṣe dáadáa yìí fún wọn. Ẹni tí ò wá báyà àti bàbá ẹ̀ láyé àbí kó já sígbà tó wó dé ìyá àti bàbá ẹ̀ tó kú mọ́. Ànábì ní yàtọ̀sọ́ dàkú bí ìtì ámì àwọn bí kìrá àtẹ̀kùrẹ̀ áni àwọn bèbè sọ́dà kọ́tì. Ànábì ní òkú nìbọn máa ń ró irú ẹni bẹ́ẹ̀ ohun tó kù náà ní pé kó máa fi oúnjẹ ṣe sàárà fún ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ó sì máa pẹ̀ hàn àfà kọ́mọ kárí ní Al-Qur'ani ládá tí ó máa rí bẹ̀ kó máa jẹ́ ti ìyá rẹ̀ àbí bàbá rẹ̀. Eléyìí ló fà á ní abẹ́fẹ́ ṣe fìdáhù kájẹ̀ ká Al-Qur'ani fún àwọn èyí tí a ti ń ṣe wò láti
ìjẹ́ ẹ̀jọ́ ọlọ́run kó bá wọn lárí ẹ̀bá àjà wa kọ̀dí jákèjì kú bọ̀rọ̀ ọlọ́run má jẹ wọ́n níyà ọlọ́run má dà wọ́n láàmú kí bàbá wa láti dájúwà ṣé kàbẹ̀rẹ̀ àbáyé ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ wọ́n máa bọ̀ wá tọ́ nípa báyìí gbogbo àwọn àfá ẹ̀jẹ̀ ká pàdùpọ̀ àṣẹ̀lẹ̀ jáwó ní ìsìn ọlọ́run láti bá nígbà dábàá rí bẹ́ẹ̀ alájàwà nígbà tó kúrà ọlọ́run ìjọba àbọ̀lúkẹ́ wọn ọ̀pẹ́ ní sẹ́kùn ìjọba ìpò ìnáwó gálẹ̀ ìjọba
bọ̀ látàtàárọ̀ àbílẹ̀ ìdáàbòrò àwí láti sí lọ. Àtìmọ́lẹ̀ àti àforíjì àtìkẹ́ àtìkẹ́ ní pẹ́lúrẹ̀. Àdíyà tàbí wà sí àtàrí ìyáwó ìlú nínú àdájá tàbí ìjádò ìgbòrò. Ọlọ́run bí gbogbo ọmọ Fàlájà wa pàdé ìjádò ìgbòrò, wọ́n bá tẹ̀bà ní sí, òkú wọ́n wọ́n tẹ̀bà fún aláyé ní jẹ̀bà, aláyé ní jẹsẹ̀ mọ́. Èyí tó lẹ́sẹ̀ yìí, ọlọ́pọ̀ sọ́ọ̀dì ẹ̀bùn, kò sọ́ọ̀dì ráìsì, kò sọ́ọ̀dì sẹ̀mọ́, kò bá mú bá ẹ̀mí alájà pàdé ìjádò ìgbòrò. Ẹ̀dá kì í mọ̀ rírì, orí ó máa mì, ibùdó láyé bá ti máa ń sọ, a kò lè mọ̀ wẹ́wẹ́ káwọn máa kú omi. Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ní Alájà tàbí jẹ́bù kúkúrọ̀ tó ṣẹ̀ nígbà tó ń bẹ nílé ayé. Ọlọ́run wọ́n sábà forí ẹ̀jì wọn o. Ẹni ọba ṣàfihàn òfin, òun ní ilé ìkẹ́, òun ní ilé àánú, ẹ̀sìn òdídí owó àjọ náà. Bẹ́ẹ̀ ni èrò fídíò ní káwọ̀ ìjọ náà. Dáadáa wọ́n ní pé ìwà ìjọ náà, àánú rẹ̀ Ọlọ́run, èèyàn fi rẹ̀ ìjọ náà. Ọlọ́run tó sọ̀rọ̀ àṣà Alájà àdíjábù ìkúkúrọ̀. Láti ìjẹjọ́, láti tí wọ́n bí iṣu, láti tí wọ́n sùn sàárè, ọmọ ti lọlé, aya ọmọ ti lọlé, ọkọ ọmọ ti lọlé, ẹbí ti lọlé, wọ́n fi àwọn nìkan síbẹ̀. Níbẹ̀ ni wọ́n sì máa gbé gbogbo lẹ́tọ́ wọ́n rà fún wọn. Èyí tó kọ́ fúnra wọn, wọn ò lè gbé wọn. Ilé ìjọ kan ta lọ́jọ́ kan, ta lọ́jọ́ kan, òun wọ́n máa gbé bọ́dú wá lè kó fún bọ́ yìí. Ẹni wọ́n ṣàánú, ilé náà báyè ó fẹ́, ọlọ́pọ̀ fúnlẹ̀ sàlẹ̀ mọ́. Ọlọ́mọba, èyí ta mọ̀ dájú, òun náà ní bí ọṣẹ àtomi, aṣọ ní máa ń pọ̀ wọ́n, ṣùgbọ́n àánú rí Ọlọ́run, ó lè fọ ẹ̀ṣẹ̀ dámọ́, àánú rẹ̀ ní máa ń fọ ẹ̀ṣẹ̀ dámọ́ yẹn. Ọlọ́mọ àfikún Alájà pàdé ìjádù ìkúkúrọ̀ ọlọ́mọ àtùmọ̀ ọmọ, kí wọ́n mọ́ kí ní máa ń kú jẹ́ aṣọ wẹ́ẹ̀sì tàbí ẹ̀kọ́ lọ. Àwí ẹjọ́ pé ogún ẹ̀dá ń wò, Ọlọ́run ló mọ̀lú, Ọlọ́run ló mú èèyàn rẹ̀ ọ̀wọ́ pọ̀, tó wá já sí èèyàn rẹ̀ ni wọ́n bá ti mọ̀ wọ́n nígbèsí ayé wọn, tí ń já sí ọmọ ọjọ́ mẹ́jọ, tàbá tó wá ròyìn Alájà àdíjábù ìkúkúrọ̀, kò sí ìlọ́kọ̀ tó fẹ́ sọ nípa wọn tó ti dáadáa lọ, tó wá já sí pé dáadáa tí wọ́n ń ṣe yẹn, ẹni yẹn náà lọ́ba jẹ́ níwájú rí Ọlọ́run. Mùsùlùmí ni wọ́n pè nǹkan méjì lẹ́yìn Ọlọ́run, wọ́n gbà fẹ́ǹsì méjì lẹ́yìn Islam. Báwo ṣe wá mọ̀ lójú ayé wọn, tá a mọ̀ nínú ọdún ìṣesí wọn, tá a mọ̀ nínú wàásù wọn tó bá jẹ́ sí bẹ́ẹ̀ náà wọ́n ṣe rí níwájú rí Ọlọ́run. Ẹ̀dá ló máa ń jẹ gbé, Ọlọ́run kì í jẹ gbé, gbogbo dáadáa tó ti ṣe ní ayé àti máa ti wọ́n mọ̀ ẹ̀ Ọlọ́run fi ládẹ́ ìdùn wọ́n. Ọlọ́pàá àsán lẹ́sàn rẹ̀, ọlọ́pàá àfọ̀jọ́nà sọ lẹ́sàn, bá àfikẹ́ sọ lẹ́sàn, bá àfọ̀jọ́nà sọ lẹ́sàn, bá wọ́n fi àmójú kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn, ọlọ́pàá fi sọ lẹ́sàn. Bẹ́ẹ̀ ni bá ti kú mọ́, ìyá àdàrú, ọ̀rẹ́ àdàrú, ẹbí àdàrú, wọ́n máa wá sọ ibi wọ́n ti kọ́ ọdún sí òjá o, nítorí pé ìtòrí sílẹ̀ ti bàjẹ́. Alájà ọ̀gbàdì jẹ́bù ìkúkúrọ̀, wọ́n ṣe lọ láti jẹjọ, láti jẹjọ wọn ṣáré, wọn ṣàìsàn, èyí tó kù gbogbo àwọn ọmọ ìlú pèsè ayé, ọlọ́pàá ìlú wọn bá, májọ tó kù tẹ̀lógún, májọ tó ṣáré lẹ́yìn ìlú wọn, lọ́pàá ló sá wọn, lọ́pàá ló dìbí wọn. Àtọmọdé, àtàgbàlagbà, àtọnílé, àtàlejò, tí gbogbo wọn ta fi wọn sílẹ̀, ta fàyẹ wọn sílẹ̀, táwọn bá wọn kẹ́lù, táwọn sì fèyà wọn kàrí yàtò ìkúrọ̀. Ọlọ́run má tù wọ́n ní láyé ní ìtàṣe yìí, ọlọ́run lò wọ́n náà pa o, má ṣe ní tẹ̀lé, jẹ́ kọ́ ló jìnà síra wọn. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله. àwọn tá a sì lágbára ní lọ́wọ́ ẹ má jẹ́ àwùjọ ká máa ṣe àsúnà ńláwó wà ní ìmọ̀lúwàbí àsúnà ńláwó wà ní ìmọ̀lúwàbí àsúnà ńláwó wà ní ìmọ̀lúwàbí òun kí ká máa ṣe àwọn tá àlùkùrá ní pẹ̀lú ọwọ́ ẹja máa kà á àwọn tá àlùkùrá ní lọ́wọ́ ẹ má jẹ́ àwọn tẹ fóònù láti fún máa rojọ́ èyí tá a máa ṣe tí ó máa jẹ́ ládàá fún ẹni alájà wa màríjà lòkúgbọ́rọ̀ tí ó sì máa jẹ́ alájà wa náà ó náà ní ká máa ṣe àsìkúnà lọ́wọ́ wà ní ìmọ̀lọ́wọ́dí 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 àsìkúnà lọ́wọ́ حسبنا الله ونعم الوكيل 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 ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل. كل ما يبين حسبنا الله ونعم الوكيل 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 حسبنا الله
ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله يجعلك آمين 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 آمين. أجل